وإلى الله وعلى الله. الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك سيدنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أحييكم وأرحب بكم، ويسرني أن أقدم إليكم تحية إسلامية. أقول السلام عليكم ورحمة الله وبركاته. ní orúkọ Ọlọ́run ọba tó ga jù gbogbo ọba lọ́ba tí ìfọba jẹ. Ọpẹ́ náà fún Ọlọ́run tí parí ìdẹ̀ra rẹ̀ pẹ̀lú ìkẹ́ rẹ̀, gbogbo ń tọ́da pẹ̀lú ìkẹ́ ní fi parí. Mo ń ṣèkẹ́ṣègẹ̀ fún ẹni tí ó sá nábì mi màlẹ́yìn rẹ̀, òun náà lànábì wa Muhammad. Olúwa bá mi ṣèkẹ́ṣègẹ̀ fásiwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad. Ìkẹ́ náà má jẹ́ òpin lórí ẹ̀, jẹ́ ó délé àwọn ará ilé rẹ̀, jẹ́ ó délé àwọn ansọ́r, jẹ́ ó délé àwọn muhajirin, jẹ́ ó délé gbogbo àwọn asahabi rẹ̀ àtàwọn ará ilé àtàwọn dòríyà àti gbogbo àwọn àfa àtàwọn náà tẹ̀lé ojú ọ̀nà tá ànábì wa Muhammad là kalẹ̀. A ní fa ọ̀rọ̀ gùn púpọ̀. Bí a bá fẹ́ wọlé ọ̀rọ̀ báyìí, àwọn kan ni wọ́n tẹ ilẹ̀ fún wa tó jẹ́ kó rí báyìí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ làwọn ń kà tí wọ́n là ń kà. Alukuran ló ń sọ fún ànábì wa Muhammad. Gbogbo mùsùlùmí pátá alukuran náà là ń kà ní gbogbo ìgbà, ní gbogbo àsìkò, ní gbogbo ìṣẹ́jú, ní gbogbo mínítì. Alukuran náà là ń kà. A máa wá ṣèkẹ́ṣègẹ̀ fún ànábì wa Muhammad náà. Àwọn bàbá tó tẹ gbogbo kíní ìkalẹ̀ tí wọ́n ṣiṣẹ́ yìí, àwọn ní nǹkan àwa kan gbẹnu wọn sọ ni. Orí wọn àlùbáríkà wọn tí Ọlọ́run ṣe sára wọn kó fáwọn náà ń bẹ. Bàbá wa Sheikh wa Maulana al-ilory Adam Abdullah al-Ilory, ọlọ́mọba ṣèkẹ́ṣègẹ̀ fún wọn. Àwọn ni wọ́n jẹ́ àmà gbogbo kíní yìí, àwọn ni wọ́n jẹ́ kó lákọọ́lẹ̀ tó jẹ́ kí torí máa kutiba qarra wa ma hufisa farra. Níta bá kọ́ọ́lẹ̀ ní gbogbo èèyàn máa rí kà lọ. Ìkẹ́ náà ọlọ́mọdé òpin lórí Sheikh Adam kó dé bàbá wa ọ̀júbàtú zaman Muhammad Kamaldeen Al Adaby. Ọlọ́mọdé òpin lórí wọn jódérí àfa àgbà tó kọ́ bàbá wa alhaji àgbà ń kéwú Sheikh Muhammad Labib, kó délé àfa bàákíní Tajul Mumin, kó wá délé àfa wa Yusuf Al Abuhaji. Má jẹ́ òpin lórí àfa Yusuf Al Abuhaji náà jódérí bàbá wa Gbárigidoma, kó lọ bẹ́ẹ̀ kó dọ́dọ̀ bàbá wa ní Soro, kó dọ́dọ̀ bàbá wa Mihimasa, kó dé gbogbo àwọn kàǹkà àwọn tí a ti lọ àfa àbígọ́ rẹ̀ kò kéwú kò béèrè ní kùmbúrí karatu ní bàdéńdè ní gbogbo wọn àfa Musa Kalambi ní jìrìjìsù ní. Ọlọ́run kó fún wa àlùbáríkà tó fi sára Ọlọ́run kó fún wa. A gbọ́dọ̀ fọ̀rọ̀gùn tó láàrin ìṣẹ́jú tọ́pọ̀ gẹ́gẹ́ bí ti àwọn olùnífẹ̀ẹ́ òdodo àtàwọn olùnífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run tí Ọlọ́run bá fẹ́ parí orí rẹ̀ lẹ́dàá lérí. Ó máa fẹ́ràn Ọlọ́run, ó máa fẹ́ràn ọ̀rọ̀ rẹ̀, ó máa fẹ́ràn àwọn ẹni rẹ̀, ó máa fẹ́ràn àwọn òjíṣẹ́, ó máa fẹ́ràn àwọn nábì, ó máa fẹ́ràn àwọn àfa. Àwọn tí wọ́n fẹ́ràn àwọn àfa, àwọn nana ká ṣe eléyìí pé ọ̀rọ̀ tá a sọ nípa bàbá wa Alhaji àgbà ká sọ ọmọ aláṣẹ ní Yorùbá Lárúbáwá ní pọ̀, táwọn èèyàn dẹ̀ ti ń sọ púpọ̀ pé kì í ṣe kíláàsì láwà. Gbogbo ayé là ń bá sọ̀rọ̀, gbogbo ayé kó sì gbọ́ èdè Lárúbáwá tán nígbà tí èsì kíláàsì. Àwọn gbà tí jókòó jẹ́ jókòó àwọn ọmọ akéwú á ti gbàgbé lọ. A máa ka àyè òní sí fún wa láti dá padà ní wọ́n á ní àwọn fẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn táwa ń fẹ́ràn àwọn ẹni Ọlọ́run tá a jẹ́ olùránṣẹ́ àwọn ẹni Ọlọ́run. Bíbí ni Ọlọ́run bá fẹ́ dé fún yàn, èrè ibú náà ṣàkọ́wà náà tí ó wà tí ó dùn sọ́dọ̀ yàn tí ó tún dọ́dọ̀ ọmọ fẹnugún àwọn bàbá Sheikh Adam, àwọn fẹnugún àwọn Alhaji àgbà, gbogbo àwọn ẹni Ọlọ́run lọ kò sẹ́ni tó ní fẹnugún. Á ní sọ gbogbo aburú tí bàbá àti ẹsẹ̀ àtàwọn bàbá ńlá bàbá rẹ̀ ò ní sọ àwọn èyí lọ́ọ́ máa sọ láì ní fa ọ̀rọ̀ gùn. Sheikh Adam Ridwanullahi alayhi wọ́n sọ̀rọ̀ bàbá wa Alhaji àgbà, àmọ́ kò sí bá a ti fẹ́ sọ̀rọ̀ bàbá wa Alhaji àgbà. Wa idha dhukira Muhammad Kamaldeen, Sheikhuna Muhammad Kamaldeen Al Adaby, raja ad-dinu ila Sheikh Muhammad Juma al-Labib. Wa idha dhukira Muhammad Labib Al Adaby, Sheikh Tajul Adaby, raja ad-din ila Muhammad Kamaldeen Al Adaby. Kò sí tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ àfa àgbà Sheikh Muhammad Labib làákàyọ̀ lọ sọ́dọ̀ Alhaji àgbà straight. Tẹ́ ẹ bá ti dọ́rọ̀ Alhaji àgbà kalẹ̀ làákàyọ̀ padà sọ́dọ̀ Sheikh Labib. Bí ó ti ṣe rí nu àwọn ní àpilẹ̀ rẹ̀. Kí ni Sheikh Adam wá sọ níwọ̀n bá ṣókí nípa bàbá wa àfa àtọkàn Alhaji àgbà ń kéwú Sheikh Muhammad Labib.
wọ́n ní Muhammad Labib bin Abdulkadir wọ́n ní òun ni huwa al-alim al-arifu billahi al-mukashafu dhu ahwalin ajiba wal karamati adida wọ́n lóun náà ni ẹ̀ńtọ́ mọ́lọ́n tó jóni mímọ́ ọmọlọ́n tó ẹni tá a sì payá nǹkan fún ni lẹ́yìn ìgbà tó súnmọ́ lọ́hùn dhu ahwalin ajiba àwọn ẹ̀sìnsì eríṣiríṣi ń bẹ lọ́dọ̀ bàbá náà amirakus àti karamatin adida tọ́pọ̀ tá a lè kà bí àkọ́kọ́ karama tá a kà fún bàbá wa Sheikh Labib òun ni ká kọ́ ni ní gbogbo tíra kọ́ má jẹ́ pé sọ́bíẹ̀tì yìí nìkan mọ́ bá gbogbo ẹ̀ ló lè kọ́ yẹn karama kan nù inú karama náà ni ká tètè kọ́ ni ní kéwú ká ṣàdúrà fún ni kí kéwú yóò tètè yéèyàn nínú karama náà ni pé ká sọ pé ibi báyìí ló ti lo kéwú náà nínú karama náà ni pé táwọn ọmọ bá ti kéwú lọ́dọ̀ rẹ̀ wọn èyí tún wà lékún sí lọ́dọ̀ ẹlòmíì máa wọ́n sì kọjá gbogbo bí wọ́n kí wọ́n dé inú wọn dé bí òun wà lákọ́kọ́ walamma wakana ulama qablahu la yuhaddiduna zamanan takharruji li talamizihi àwọn àfáà tó síwájú ẹ̀ wọn èyí sọ̀gbà pé bàbá yìí ló fi kẹ́kọ̀ọ́ ẹlòmíì akẹ́kọ̀ọ́ 20 years ẹlòmíì akẹ́kọ̀ọ́ 30 years ẹlòmíì 40 years ẹlòmíì ó darúgbó síbẹ̀ walamma jaa Muhammadu Labib haddada mani ajan wa kutuban wa awama li talamizihi ó wá fi syllabus kalẹ̀ ó fi tírà kalẹ̀ ó fọdún kalẹ̀ tẹ́ ẹ bá ti lọ ọdún náà tán yóò sì wòlímà fún yín yóò sì tù yín lẹ̀ ẹ̀ nílò ọdún tó kéré ni náà kàrámàtà lè kàfáfá nù bíi ká tẹ́ àwọ̀ sírè fúnfún ká jókòó kárìnrìn tó jìnnà láàrin ìṣẹ́jú kan tọ́ bàbá yẹn wá kú mata Sheikh Tajul Adaby kú wataraka khalifatahu Zakariya Omada wa tilimizahu Kamaldeen fa umma alladhani مرأتان شفافتان انعكست عليه صورته العلمية والنفسية الثقافية bàbá yẹn kú ó wá fi àwọn àlífà rẹ̀ méjì sáyé òun náà ni bàbá wa Tajul Mumin àfà Zakariya Omada lè bá kínní àti bàbá wa Alhaji Àgbà àwọn méjèèjì náà ní gíláàsì kan tí bàbá yẹn ń rìflẹ́tì níbi ìmárẹ̀ àtọ́lájú rẹ̀ ń bẹ kọ́lọ́nkọ́ wọ́n sàkẹ́ gbogbo wọn papọ̀ tọ́ Alhaji Àgbà ni wọ́n á béèrè ọ̀rọ̀ rẹ̀ kí ni bàbá wa sọ bàbá dákọ wọn pé wá Muhammad bin Habibullah bin Musa ó kọ bàbá tó bí Alhaji Àgbà nù tọ wọn láwọn fámìlì wọn jiran máa Sheikh Tajul Labib wọn jẹ́ aládùúgbò pẹ̀lú Sheikh Labib alladhi sha'ura bisakaihi an-nadir wa sha'ura bi mustaqbalihi al-bahir afáàtájù wọn jọ jẹ́ aládùúgbò afáàtájù tó fura mà pé eléyìí greater tomorrow ni eléyìí ó gùdù fẹ́ kọ́ yìí bí láti gbà pé afáàtájú wòlíì lánàá tó fi wá mú Sheikh Kamal wa adhina lahu fil was wal muhadara wa umuruhu an dhaka 15 sana nígbà tá a rí ọmọ ọdún 15 kó dìde ẹni tó kéré nígbà náà tá a tiẹ̀ rírú ẹ̀ bàbá aláfa tí ọmọ sí wá síbi ọgbọ̀n ọdún 40 ọdún ni àmọ́ Alhaji là kọ́kọ́ àfa tí a rí lọ́mọ ọdún 15 tá a fa rẹ̀ yọ̀dà pé kọ́ máa ṣe wá sí tó jẹ́ pé gbà tó fi kẹ́kọ̀ọ́ yóò jìnnà ṣé Ádámù wa ní tá a bá ti ẹ̀rí síwájú wọn nínú àwọn lárúbáwá tá a rí Ibn Taymiyyah tá a rí Suyuti tá a rí Imam Shafi'i gbogbo àwọn yìí tamakkanu minan nuduj fi sinni mubakkira wọ́n tètè jiná ní ọdún tí wọ́n ti dàgbà rárá àmọ́ àbá ní kò sí màá ń bẹ̀ torí lárúbáwá làwọn yìí wọ́n dàgbà sáàrin àfáà yìí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dún eléyìí kọ́kọ́ eléyìí àmọ́ Muhammadu Kamaldeen huwa ajamiyyu tarabba ala yadi sheikh ajami wa ma'a zalika takharraja fi misli sana fakana bidhalika ayatan min ayati llah wa ajubatan min ajibi dari wa karamatan li sheikh li'annahu awwal man tabakara wa takharraja fi misli sana bàbá ní Sheikh Kamaldeen ó wá jáde tó jẹ́ pé àfáà tọkọ àfáà yẹn kì í ṣe lárúbáwá àfáà tọkọ kì í ṣe lárúbáwá òun ganan kì í ṣe lárúbáwá kò mú lọ́dọ̀ lé tòun ti bẹ́ẹ̀ òun náà wá jiná before 15 years ẹ̀rí pé léyìí ìmọ̀ ńláńlá lélẹ́yìí ó wá jẹ́ àpèjúwe fún gbogbo ayé ó jẹ́ karama fún àfáà rẹ̀ torí nábàgà Muhammadu Kamaldeen fil ulumil arabiyya hatta hadi asha jami'a ma'asirihi wa rusiqa al-fasaha fil was wal muhadara hatta ajaza man qablahu wa atiaba man badahu Sheikh Kamaldeen wá jiná níbi èdè lárúbáwá ó fi wá dálá hán níbi kó ṣe wáàsí Sheikh Kamaldeen dálá hán níbi wáàsí ó dálá hán níbi kó ṣe muhadara tó
ó wá ṣe bẹ́ẹ̀ tó fi jẹ́ pé gbogbo àwọn tó ti síwájú ẹ̀ fẹ́ẹ́ rí àwọn kan tó lè ṣe bẹ́ẹ̀ tọ́ àwọn tó wà lẹ́yìn rẹ̀ wá ń dààmú pé tọ́ nǹkan lélẹ́yìí bó láti fẹ́ bẹ́lẹ́ yìí tóró jiná síbi ulumul arabiyya ó fi dẹ́rù bá gbogbo oníkálukú kò wá sí walam yabqa min mu'asirihi sí Adam lọ́kọ́ eléyìí o walam yabqa min mu'asirihi ma lam yata'athar bihi aw lam yaktabis min asalibihi. àwọn afẹ́ rí nínú àwọn tó jẹ́ sí pé wọ́n bá bàbá náà lò gbà táwọn náà dìde àfáǹgbà náà wọ́n lápa tí wọ́n bá mú lọ́dọ̀ rẹ̀ síréètì wọ́n imitate ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá bí olúwọba bó ti ṣe fún bàbá wa Alhaji àgbà nìyẹn. bàbá náà wá sọ pé kánà Sheikh Kamaldeen yaqulu al-ash'ara walakinnahu shadidul hirsi alayha tó bàbá wa Alhaji àgbà kọ́dà àbí tó lè dé iṣẹ́ ńlá orin kéwú wọn ni wọ́n á máa kọ orin àwọn náà ń kọrin poẹ́tì ni wọn orin lárúbáwá sì le jù ó le púpọ̀ jù ẹni tó bá máa orin lárúbáwá 1945 ni wọ́n á kọrin fún bàbá ní akọsẹ̀ rí orin náà sì dáa ẹ̀wò isti'ara Alhaji àgbà ní bàdà kọ́mọ̀rọ̀ majidin bí madrasa tẹ̀lé ọ̀húlà níta ń wínú bàbá dáadáa ṣe yọ àpẹẹlẹ kéwù rẹ ní madrasa tó sugurọ ní ọ̀hà pé ìgbà tí wọ́n ń bínú pé mọ́ríkàsì ní kíbulatul ilmi Alhaji àgbà sọ pé bàdà kọ́mọ̀rọ̀ wọ́n fa àwọn ọba méjèèjì isti'ara ni wọ́n lò wọ́n fi wọ́n wé kọ́mọ̀rọ̀ wọ́n fi wọ́n wé òṣùpá wọ́n ní wọ́n wá lè kéwù bí madrasa tẹ̀lé ọ̀húlà ilé ẹ̀kọ́ tó ga ni àmìránì àwọn ọba méjì síníwá al-asli báran àti ìpìlẹ̀ wọn dùn ibùdó ni wọ́n ń bí ọ̀rẹ́ ta tọ́ ibi kí wọ́n parí ẹ̀ síbi pé bàbá wa Alhaji àgbà wọ́n á ní wàláhù talamis wọ́n náà láwọn akéwù kullu wahidin minhum ọ̀kọ̀ọ̀kan nínú wọn nahrirun wa fadilun wa adibun àlìjẹ̀nú ni wọ́n níbi ìmọ̀ ògbóǹtarìgì ni wọ́n ọ̀làjú ni wọ́n jama'u bena sakofateni al-arabiyya wal injiliziya wọ́n pọ̀ ọ̀làjú méjèèjì pọ̀ ọ̀làjú tèbó àti lárúbáwá wàbálàgù mustawa al-jami'i wọ́n sì ṣe déédéé ẹni tó kẹ́kọ̀ọ́ ní yunifásitì máa adami dukhulihi al-jami'a pẹ̀lú pé wọn ò tiẹ̀ wọ jami'a bal iktasaru ala Sheikh Kamaldeen wọ́n kẹ́kọ̀ọ́ ẹnu tí a kọ́ ọ̀dọ̀ Sheikh Kamaldeen ni inna hadha bàbá Sheikh Adam wọn sọ pé inna hadha la shay'un ujab eléyìí ìmọ̀ ni wọ́n máa ń ṣàbà aláṣẹ ṣàbà àléhì ẹni tó bá dún ní màá nǹkan yọ dàgbà sórí rẹ̀ ọlọ́run kọ́ mọ́sá kẹ́ bàbá wa Alhaji àgbà ìyẹn ní ṣókí tí a máa sọ gẹ́gẹ́ bíi pé wọ́n láwọn fẹ́ kásá sọ Yorùbá nípa nǹkan tí a sọ nípa Alhaji àgbà ìmọ̀ wa parí ọ̀rọ̀ mi náà sí pé law anna makkata kibulatun law anna makkatan lil ibadatin kibulatun akon fa innaka kibulatul irfani bó ṣe rínu a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ torí àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ afámifta níṣẹ́jú kan tí mo kàn fẹ́ fi sọ̀rọ̀ yẹn àyàn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé bàbá wọn wá sí àgbáyé ó pe Sheikh Adam ní kíbula ó pe wọn ní kọ́mùsù ó pe kìí ṣe pé nǹkan parí síbẹ̀ ká lọ ilẹ̀ lárúbáwá níbi tí èsè lédè wa bàbá wọn wá sí àgbáyé lédè wa ni bóun lárúbáwá ti pe Sheikh Adam ẹ̀rọ wọnú tíra Umaru Bahauddin Al-Amiri ní Morocco ó ní al-Ustaz Adam Abdullahi Al-Ilory alamun min alami dawa ila al-Islam wa lugati al-Quran في نيجيريا بلاد العزيزة ساعة تاريخ الدهم والوسائج العريقة الأمة التي تربط بالإسلام والأوروبا جمعتنا الزمان أوروياكو أوكي شيخ آدم علم من أعلام الدعوة إلى الإسلام ولغة القرآن أسياكا للي onímọ̀ kan lélẹ́yìn nínú àwọn onímọ̀ ẹ̀wọ́ ti pe àbábẹ́ lárúbáwá ló pè wọ́n bẹ́ẹ̀ áùsímà yẹn kìí ṣe pọ́dọ̀ ẹnìkan ló ti wá ó ti pọ̀ ntí ọba pọ̀ ní máa ṣe kà kìí sọ̀nà kan síwájú haúsá sọ tiẹ̀ sọ pé yorùbá ní bàbá wa oníwàásí àgbáyé bó nasiru kabara ti sọ tiẹ̀ haúsá lòun alẹ́dì intahati ilayhi ri'asatul qadiriya fi diyari nàìjíríà ìjẹ́lẹ̀rì kọ̀díríà parí sọ́dọ̀ rẹ̀ ó ní falakọ́dí ataha Allahu fursatan sa'ida lil alamatil ustaz alijihibiz alawza'i alalma'i العلم العليم الفطين الطبيني الحساق اللبكي الدراكة المشارك نسيج واده فريد عصره آدم عبد الله الإلوري
Hausima wọn ti fún ẹwòye ń ta Hausa fún kìí ṣe pé àdó ẹnìkan ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ Lárúbáwá ti sọ ti Lárúbáwá mọ̀ká wọn ti Muhammadu Nasiru Al-Kabara mọ̀ká ẹwòye Hausima yẹn falakọ́dí ata Allahu fursatan sa'ida lil alamati ustazu jibiz al-jibiz al-lausa ayyu al-alma ayyu al-alamu al-alim ad-darakatu masarik nasiju wadihi faridu asrihi ó ti fún bẹ́ẹ̀ ló fi wá ní isa jamana tilkal makarim anshadna tilkal makarim la kabana min labani shiban bima yifada bada abuwana òun sọ tiẹ̀ afa Singiti náà sọ tiẹ̀ kí n parí ẹ̀ síbẹ̀ afa Singiti Sherif Abdulmajid ó gbé Agége Singiti ní Lárúbáwá ni ó ní òun tiẹ̀ fáyà Quran bẹ̀rẹ̀ ní wallahu yasma'u wa antum tasma'un inni lamma waqaftu ala hadha alkitab الإسلام في نيجيريا للعلامة الحاج آدم فيا من تأليف مفيد ومؤلف فريد وأتمنى أن يكون علماء نيجيريا كآدم ليظهروا ما كمن في بواطن الأعرار وإلا أين سطوة العلم وبصالته والنفس فيها من فيها والأمر لله وحده أنت أوسع صنو سنكيتينو أفارة كلا أفارة ناوي Sheikh Adamu Namaji nítorí wọn náà wọ́n ní akulu wallahu yes ọ̀rọ̀ tí a máa dín fọlọ́wọ́n búra akulu wallahu yasma'u wa antum tasma'un inni lamma waqaftu ala hadha ash-shari' al-ajib wal fatih al-qarib as-sadri min zamiy al-adib az-zakiy al-arib zakiy al-arib saratu la yastagni anhu al-alim al-labib fa ahra al-muta'allim al-abib لأنه قد قاتل رجالا وهزم جيوشه وكأن بالعاصد المعاند الذي قد أعرض عنه لسوء أبيه وإسيان ربه كن دوم بهم كلا فاروي أفاتو كولكونو أني الزكي الأديب العريب بوسي كينو أني بتوما يما كيودي لا يستغني عنه العالم اللبيب ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ tó fẹ́ràn mà kò lè pòun ọ̀fẹ́ kankan lọ́dọ̀ Ádámà yìí yóò tún máa wá lọ́dọ̀ rẹ̀ ni ńgbà tẹ́lẹ̀ kó lè rọrọ̀ kó lọ́dọ̀ rẹ̀ bó wà lẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó sì fẹ́ràn mà yẹn ó nítorí lè anáwó kọ́díkọ́ tálà lè jẹ́ àlà ó ti pa gbogbo àìmọ̀kan wàhálà ju yusawu ó sì kọ́ńkà gbogbo ọmọ ogun rẹ̀ ibi tó wá parí ọ̀rọ̀ sí táàfà yẹn ti mà ẹ̀wọ̀n tó kọ láti 1945 1946 ọwọ́ ni wákà anni belhasid almuanid alẹ́dí kọ̀dí àárọ̀dà ánìhù lìsúyì àdìhì wa ìsìyáni rọ̀bìhì ó lè mí dàbí oníwàásí fẹ́lẹ́gàn tọ́jú ń kéta tí kíbùlà ìwà ń bí ọnú àṣẹ́kọ̀ ọmọ kéwù ní kò bá rí gbogbo ìta wí tó wá ti wá mẹ́lẹ́ ìsíwájú ńkọ́ kí kíbùlà ò tó dé kí bàbá wọn wà sí àgbáyé ó tó wí ẹ wo ohun tí àwọn ti wí tẹ́lẹ̀ àṣẹ́gbà tí ọmọ eléyìí ni ó ní wákà anibel hasidil mohan oníkèéta olùmọ́dìní alẹ́dí kọ̀dí àárọ̀dà ánìhù ó ti sẹ́rí kú ọmọdékàsì gbogbo onú Ádámù ń bi kò fẹ́ gbọ́rọ̀ ṣe Ádámù kò fẹ́ gbọ́rọ̀ mọ́ríkàsì lè sú í àdìhì torí bad luck tó ní kò nílùú bàbá bẹ́ẹ̀ kò sírù ẹ̀ ń lé wọn kò sírù àfáàrí ò débi tó dé kó mú tá àfáà rẹ̀ kọ́ ẹ kó sẹ́wà àfá ẹ máa pè àfáà yìí ló kọ̀ kẹ́lá kí wọ́n ti máa pè wọn náà afẹ́ sèfìmíà ẹ dákun kó ń kálukú kó sí àfáà rẹ̀ wá mo ní kò yí sọ̀rọ̀ ọjà má jẹ́ abẹ́ẹ̀bú tó ṣe gbé ọ̀kan ni nínú Sheikh Adamu ọwọ́ àpọ̀lọ òun ní rẹpẹtẹ yìí òun kálukú kó sẹ́ẹ̀wá tó bá ní rọ́lọ́rọ̀ tá à ń sọ yìí àbí tí bàbá rẹ kó tí bàbá rẹ wá bàbá tiẹ̀ tó tún Ìsìlámù sí nílẹ̀ Yorùbá kó tí bàbá rẹ ṣe wá Lárúbáwá máa yí Sheikh Adamu Haúsá máa yí rẹ̀ Yorùbá máa yí rẹ̀ àfáà rẹ̀ máa yí rẹ̀ náà fi wá fún láwọ́ọ̀dù ní Egypt àfẹ́sẹ̀ fi hàn ẹ̀rín pamí àmọ́ kèéta àlè fẹ́ẹ̀ tì ọlọ́run ti ní ká nàbí ọwọ́ àṣọ ń bẹ́ ló fi kọ́ ní mínísírì hasidin ìdá hasad ó ti wí bẹ́ẹ̀ ṣé Ádámù lọ wọn èbí bá bá rẹ̀ ní 1946 àbọ̀hún gan wọn èbí ó délẹ̀ Lárúbáwá ṣé Ádámù ṣe Egypt yìí ni wọ́n ti ń pe bàbá sí gbogbo nǹkan ìwọ wà ń bẹ̀ oníwọ̀gbà Sheikh Adamu sọ wà ń bẹ̀ ẹni tí wọn gbà ni wọ́n ṣèdánwò fún tọ́wọ́ àánú jẹ̀rí àmú tí bàbá àti ẹ̀wà àbí tàfà rẹ̀ yáàrì kìí ṣe ebú èyí tí wọn bàbá àti ẹ tí wọn gbà kọ búrú tí wọn gbà bàbá rẹ ó mú wá àkọọ́lẹ̀ tí wọn fún bàbá rẹ ó mú wá kìí ṣèjà ẹni yìí ni wọn ń pèsè gbogbo mítìnì ní Jamiatul Azhar wọn ó ṣe ẹgbẹ̀rún ọdún tí wọn dá Jamiatul Azhar lẹ Sheikh Adamu wà náà àti apẹ kìí ṣe ọ̀rọ̀ pé à ń lọlẹ̀ Lárúbáwá àfẹ́sẹ̀ fi mìíràn ọ̀rọ̀ pé à ń lọlẹ̀ Lárúbáwá
àárín ẹ̀rín pẹ̀lú lárúbáwá kọ́ ẹ̀ẹ́rì ntí sí Adam contribution rẹ̀ ẹ̀ẹ́rì tó sọ yóò sì gbé wá pépà bí yóò sì gbé èyí tá a fẹ́ nu ẹ má jẹ́ kan jẹ tíra àti bàbá yẹn àbá yẹn ẹ kó jáde ẹ jẹ́ àjọ fi hàn ara wọn níparí ọ̀rọ̀ mi àfa wàláì kìí ṣe fáàrí àfẹ́sìn fi mí ẹ kìí ṣe fáàrí mo ní ìwọ gbogbo ń tọ́ bá wà lọ́wọ́ rẹ nu sàfitíkẹ́ẹ̀tì tó bá ní Sheikh Adam òṣìṣẹ́ kan jẹ́ àjọ pàdé lógìgì lórí kínní kí n máa bẹ̀rẹ̀ ṣe Sheikh Adam lọ́wọ́ rẹ̀ àbí ìtàn wínú ẹjẹ́ àgbẹ̀ kẹta wákà ánìbìlẹ̀ hasidil muhanid lisuyi àti mú yàn sẹ inú kọ́jẹ́ pé nù lùlù ẹ̀ lérí Sheikh Adam inú kọ́jẹ́ pé lùlù ẹ̀ lérí Sheikh Kamal ẹ̀rẹ́ rafa Yusufu Abuaji ẹ̀rẹ́rí àgbárígìrò máa ń lu wọn èyí wọn náà dá kẹta alẹ́ yóò sì dábì inú lẹ̀ n tà ń sọnu alahaku yukọ́r a máa sọ ni ọlọ́nà pààrọ̀rọ̀ onífàbí ayé àlà ìrọ̀bíkún abẹ́ àbí ẹ̀kọ́ náà afẹ́ tí mi àfa ẹ̀sìn fi mi hàn ṣé bẹ́ẹ̀ kọ́ lọ́n sọ ní Al-Qur'ani ni ó ṣe wọ́n ń pààrà rẹ̀ tọ́lọ́ ń bá bọ̀ wá nífàbí ayé àlà ìrọ̀bíkún èwo lẹ́ ń pè ní rọ́ ní gbogbo ń tà ń sọ yìí ọlọ́run kò gbé ń bá wáyé nígbà ẹgbẹ̀rún àbí nígbà ọgọ́tàn Sheikh Adam náà ní ojú máa jọmọ kéwù rẹ̀ alátẹ̀lá àbíwú náà ní ojú máa kẹ́mi kéwù ìwọ náà wá wíbẹ̀ mi náà bẹ̀ náà fún ọlọ́mọ tiẹ̀ di ọwọ́ amárẹ́ tọ́lá àti kọ́ àti tó ní gbogbo fídì ànídìí kẹ́kọ̀ọ́ ìlú yín gẹ̀mí ò tiẹ̀ nídìí láti wá bẹ́ẹ̀ ká tó wá pé kì í tiẹ̀ wá wálé kéwù wù mí ọlọ́run ọ̀rọ̀ ní ọmọ èsì a máa sọ déédéé ní téèyàn bá sọ èyí tó burú jù ní kí wọ́n sọ̀rọ̀ kọ̀ ọ̀fẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí ọ àwọn kan sọ̀rọ̀ sí yàn tí a bá wá ha pọ̀rípọ̀rí bàbá ara rẹ̀ wọ́n lọ tọlọ́pàá ìwọ tí wọ́n ń bu abọ́ wọn bá ń kọ́ ẹ jẹ́ àjọ jàjẹ́ ẹnu yìí ká sì má já ẹ jẹ́ àkóṣẹ́ tó ń kálukú ṣe wá àwọn ojú ni kìí ṣe àrùn kan iṣẹ́ tí a bá mi ṣe ni ntọ́ kọ́ ni ntọ́ ká ni lárúbáwá tó ṣe ni èmi ò mú gbogbo késàtì ilẹ̀ lárúbáwá tí a bá lọ wá ntọ́ sọ ní Madina ìmú wa ntọ́ sọ ní rọ́bìtọ̀ mo ní lọ́dọ̀ mo ní màkọ́lá náà lọ́dọ̀ ntọ́ sọ ní Jamiatul Azhar al-Sharif nígbà tí